Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí agbára tí à ń pè ní power. Ìtẹ̀síwájú continuity. Ọlọ́gbọ́n o, olóye o, tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí yóò come across program mi, please bá mi share, kó bá mi like, mo dẹ̀ fẹ́ kó bá mi fi ọgbọ́n àti òye gbọ́ ọ̀rọ̀ mi. Má fi etí ìfẹ́ àfẹ́jù tí o ní sí ẹ̀sìn, má dẹ̀ sórí ìfẹ́ àfẹ́jù tó ní sí western education fi gbọ́ ọ̀rọ̀ mi. Jẹ́ ọmọlúàbí èèyàn kó dẹ̀ gbọ́ èdè Yorùbá, kó dẹ̀ mọ èdè abínibí tí mò ń sọ yìí, kó tó lè understand ọ̀rọ̀ mi. Ṣẹ́rí tá bá máa sọ̀rọ̀ power tí à ń pè ní agbára, a máa sọ̀rọ̀ corruption, ìwà ìbàjẹ́. Tí a bá máa sọ̀rọ̀ power, a máa sọ̀rọ̀ destiny, kádàrá. Kí ni díẹ̀? Ọlọ́gbọ́n o, olóye o. Ṣé rí agbára ohùn, agbára ọ̀rọ̀, agbára ìbálòpọ̀, agbára kò sí nǹkan tí Elédùmarè ọba ò fún ní agbára. But àwa sọ̀rọ̀ nípa agbára àwọn ènìyàn. Ẹ jẹ́ ká ti bi ìṣáná kíyèsí oògùn, ká ti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́. Ẹ̀yin ìjọba, ṣé mọ̀ pé gbogbo àwọn tó ṣiṣẹ́ fún yín pátá ló máa ń pè ní agbèfọba, ló máa fi sọ pé agbèfọba ò kì í jẹ̀bi. Gbogbo àwọn tẹ́ dà sí ojú ọ̀nà, gbogbo àwọn tẹ́ ní kó máa ṣọ́ wa pátá, ìwọ̀nba agbára kékeré tẹ́ gbù díẹ̀ fún wọn pé kó máa fi ṣe ọkọ lórí wa yẹn, wọ́n ń lo agbára yẹn lé wa lórí gan o. Ló fi jẹ́ pé wọ́n fi sọ pé agbèfọba ò kì í jẹ̀bi. But gbogbo ẹ̀yin agbèfọba pátá ni mo wá sọ fún yín pé tí a bá rán níṣẹ́ ẹrú, ká fi tọmọ jẹ. Tí ẹ bá ti fi tọmọ jẹ, ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣeré. Nítorí pé o jàgbèfọba, nítorí pé o jẹ́ òṣìṣẹ́ ìjọba, wọ́n wá fún ẹ ní agbára kékeré. O wá ń lo agbára yẹn, o wá fi ní àwọn ẹni tó yẹ kó máa fi protect, o wá fi ní wọn lára. Nítorí pé tí àwọn yẹn bá dojú ìjà kọ ẹ́, òfin ló dojú ìjà kọ, ìjọba ló dojú ìjà kọ, torí agbèfọba ni wọ́n, agbèfọba ò lè kí ń jẹ̀bi. Ìwọ tó bá ti lè bá anybody jà, tó bá anybody ní argument, tó wà ní uniform, ó ti jẹ̀bi ìjọba, torí ìjọba ló bá jà. Àwọn wá ń pè níjọba, tẹ́ bá dẹ̀ máa bí wọn, ọmọ aláwa níjọba. À ń ṣèjọba o, ẹ̀yin níjọba o. Àwọn ọba táwọn ń pè lọ́ba wọn pé ọ̀ sínú ìjọba yín o. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Gbogbo ẹ̀yin LASTMA, gbogbo ẹ̀yin CAI, gbogbo ẹ̀yin union ti Lagos State ni mò ń sọ o. Tó jẹ́ pé ìwọ̀nba agbára kékeré tí ìjọba fún yín, wípé kẹ́ máa fi mú èèyàn, ẹ wá ń lo agbára yẹn, ẹ fi ní èèyàn lára. Tí ẹ bá ní alẹ́, ẹ ní lálẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ nígbó ìnira lẹ máa fi lólé ayé yín. Gbogbo àwọn agbèfọ́ba ni mò ń sọ, mo sọ LASTMA nìkan o. Ọlọ́pàá, LASTMA, CAI, wọ́n máa rí pé ọ̀nà ò dábì kan, ó dọ̀pù mú bì kan, wọ́n máa wá ní pé kó lọ gba ọ̀nà BRT. Wọ́n máa ní kó lọ gba ọ̀nà BRT. Ẹni tó ní kó gba ọ̀nà BRT, ó ti mọ̀ pé àwọn ẹmẹ̀wà ọ̀hún, wọ́n wà ní ojú kejì lọ́hùn tó máa mú ẹ. Wọ́n wá déwájú lọ́hùn, àwọn ẹ̀ máa mú ẹ pé kí ló tó gba BRT lane. Tó bá wẹ̀yìn báyìí pé kó wẹ tó sọ pé kó lọ gba BRT, ò ní yí mọ́. Ẹ wá ní pé lójú ara yín ẹ̀ ní èkó wà bí. Àbí ẹ̀yin onímọ́tò náà, tẹ máa mọ̀ pé mọ́tò tẹ gbé kúrò nílé láàárọ̀ ò dáa, kò sí epo nu mọ́tò, ẹ manage brake, ẹ manage àsọ́fà, ẹ manage everything, ẹ máa ti wá gba owó tán lọ́wọ́ àwọn èèyàn. Tí mọ́tò bá wá bàjẹ́ sí ọ̀nà, àti conductor àti driver, ẹ máa sá lọ. Agbára kan nìyẹn. Ṣé ẹ wá mọ̀ agbára ìṣẹ̀dá ni tí à ń pè destiny? Ọlọ́gbọ́n o, olóye o, ẹni tó kúrò ní ilé ẹ̀ pẹ̀lú 500 naira lọ́wọ́, ní ìgbàgbọ́ pé 500 naira ẹ máa gbóhùn lọ síbi tóun lọ gó kan, pẹ̀lú ìbànújẹ́ ọkàn pé ibi tóun lọ gan kóun lè bójú rere Ọlọ́run pàdé. Ó wá wọ mọ́tò, kò tí ì débi tóun lọ, ó gbowó lọ́wọ́ ẹ̀, ò fún change, mọ́tò bàjẹ́, ìwà àti driver wá sá lọ. Ẹ̀rọ tí mo sọ kò kì í ṣèpè o, wàá rí pé ẹ máa fọdún wọ́dún ni, aṣọ máa pọ́n máa ń lára bí àparò ni. Ẹ ní pààrọ̀ aṣọ, ẹ ní pààrọ̀ bàtà. Nǹkan tó
gbogbo ẹ̀yin mọ́tò tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín o, àti ẹ̀yin ọlọ́pàá àti onímọ́tò àti káì àti lasma, mo sọ fún yín pé gbogbo ẹ̀yin aṣiṣẹ́ gbogbo ẹ̀yin agbèfọ́ba pátá, ẹ mọ ẹni tó ṣèṣì kọlu òfin, ẹ dẹ̀ mọ ẹni tó gbọ́mọ kọlu òfin. ọlọ́gbọ́n olóyè, ẹ mọ ẹni tó ṣe mistake tó ṣèṣì kọlu òfin, ẹ dẹ̀ mọ ẹni tó mọ̀ọ́mọ̀ kọlu òfin. ní Dọ̀pẹ̀mú bridge ń bíbáyìí wọ́n máa ń kọ síbẹ̀ pé láti aago 3 ọ̀sán ibẹ̀ yẹn ti di one way. ẹ̀yin lasma tó bá ti wá di aago 3 máa lọ sá sí àárín ọ̀nà, ẹ máa máa mọ́ mọ́tò tó gba one way. ẹni tó wá sẹ́kù for the first time tó wá rí èèyàn kó dẹ́ mọ̀ ibẹ̀ ló gbà kọjá láàárọ̀, ó dẹ̀ pé kóun gbàbẹ̀ lọ́sàn-án kóun máa lọ ẹ̀dẹ̀ já tíkẹ́ẹ̀tì fún ẹ̀ ní ṣoríire tọmọtọmọ. gbogbo ẹ̀yin labasẹ́ gbogbo tí ẹ ṣe lásán àtọlọ́pàá tẹ bá ti ṣe bẹ́ẹ̀, mo sọ fún yín pé ẹ mọ ẹni tí ó kọ tó ṣe mistake kọlu òfin, ẹ dẹ̀ mọ ẹni tó mọ̀ọ́mọ̀ kọlu òfin. nítorí àtijẹ àtimu ti àbí, nítorí agbára tó gbélé ẹ lọ́wọ́, nítorí agbára aṣọ ìjọba, nítorí agbára ìbọn. mo wá sọ fún yín pé ṣé wo bá mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ni, tí ẹ̀san bá wá dé ẹ máa wo ẹ̀san gẹ́gẹ́ bí normal thing. number 1 báyìí sìn ṣáàmà local government ni ẹ, police ni ẹ, lasma ni ẹ, union ni ẹ, lawyer ni ẹ, senator ni ẹ, gbogbo iṣẹ́ tó ń kó lè jẹ́ kó jẹ́ pé iṣẹ́ ìjọba ló ń ṣe. àsìkò tó wà yìí ó máa kó máa padà rìtáyà, ó wá ń jálé onílé ọ̀tá fàsókò yìí dóborí, ó ń dalúpọ̀ mọ́ ṣàpà, ó ń fi ọwọ́ agbára tí wọ́n fún ẹ kékeré yẹn ó fi ń kọ́rọ̀ jọ, ó fi ń manipulate, ó fi ń conspire, ó fi ń conspirate. ó máa fi ṣẹ́yìn lẹ́àbí lójú ayé ẹ̀ báyìí ní gbogbo nǹkan ẹ̀dẹ̀ máa bàjẹ́ pátá. àsìkò tó jẹ́ pé o ò ní access láti ṣiṣẹ́ láti dá kíní yẹn padà mọ́ ìgbà mò ń bọ̀ wọ́n lọ́wọ́ kò já lógún ọdún. Yorùbá ní ọmọdé búwo kó bojú wẹ̀yìn, òjò kọ́ lolúwé pa ni, mò ń bọ̀ wọ́n Elédùmarè ò já lógún ọdún. lákúlì wà láò jẹ́ ìsọ̀kọ́ fún ẹ o, tí o bá believe pé egungun ẹ le, ìjọba fún ẹ lágbára, lasma ni ẹ, káì ni ẹ, union ni ẹ, police ni ẹ, army ni ẹ, agbèfọ́ba ṣáà ló ṣáà ń jẹ́. ó wá wò pé àwọn mẹ̀kúnnù tó ṣèṣì tó wá nítorí agbára tí wọ́n ní, wá fi agbára yẹn fi ní wọn lára kí wọ́n lè kó ọ̀rọ̀ jọ. ẹ wá máa gbọ́ o, ṣé ń gbọ́? agbèfọ́ba òun jẹ̀bi lóòótọ́ o, wọ́n ní ta bá wọn ní iṣẹ́ kápítọ́mọ jẹ́ ẹ̀yin ìjọba náà agbára yìí ti pọ̀ jù. gbogbo ìgbà la máa ń jí láàárọ̀ tá a máa sọ pé kọ́lọ́hún ọba má fi àtijẹ àti mu wá síbi tó nira, bọ̀tẹ́ ìjọba ti fi àtijẹ àti mu àwọn èèyàn síbi tó nira. àwọn èèyàn ò rí àlálùjẹ́ mọ́, àwọn èèyàn ti ń jà ráàmù, àtàfà àti pásítọ̀. ẹlòmíì máa wá àníyàn tún ṣẹlẹ̀ látùkọ́ bí wọ́n ṣe tàdú lórí TikTok. ẹ jẹ́ rí ẹ̀yin àfáà yìí náà mo kàn mọ̀ pé nǹkan tèmi kàn ṣáà mọ̀ fún yín ni pé gbogbo agbára tó bá òun kẹ lò láyé yìí ó ti yẹ nítorí àtijẹ àti mu, kàn mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ọlọ́run ọba ń gbọ́, àti pásítọ̀ àtàfà àti babaláwo náà wọ́n ní pé babaláwo tó bá ń fifá pèké tó ń fẹ̀fẹ̀ lẹ̀ ṣe kinní kan irú wọn máa ń pọ́n láṣọ bí àparò ni. Ọlọ́run òun fífá ifá òfin ṣèké, òun fi kùránì òfin parọ́, òfin bábò òfin parọ́, ó máa rí pé àtọmọ ẹ o. Ọlọ́run tí ẹ bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní agbára tí à ń pè ní power ó ju spiritual lọ. When we want to talk about power, we have to talk about spirituality and destiny, because you can't differentiate power out of them. Àlẹ́ lomi wà tẹ́ pé tí o bá mu ọtí, tí o bá fi ọtí yẹn ṣiṣẹ́, ibi tí agbára tiẹ̀ wà nìyẹn. Ẹlòmíì wà tó bá mu gbó, ẹlòmíì wà tó bá mu nǹkan tó bá wù kó lè máa mu. Gbogbo tó bá ti jẹ́ pé agbára kan ló wà lọ́wọ́ ẹ̀, ìdí kan tàbí kejì, bóyá agbára ọ̀rọ̀ ni o, bóyá agbára ìbálòpọ̀ ni o, bóyá agbára sísọ ọ̀rọ̀ ni o, agbára ìrìn. Ẹ rí ọlọ́gbọ́n o, olóye o, when we are talking about power, we have to talk about spirituality and destiny. Yes, nǹkan tí ẹ ṣe máa understand nǹkan tó ń pè power nìyẹn, because ó máa bí ọmọ ń gbà míì ní Yorùbá sọ pé nǹkan tí ọmọ máa jẹ́ láti ọ̀run, nǹkan tó máa jẹ́ láyé àtọ̀run ló ti gbé wá. It's not, kò kí ń ṣe nǹkan tó máa jẹ́ sí ẹnu ara ẹ̀ báyìí, nǹkan tó máa jẹ́ láyé
because you want your son to become a doctor, you want your son to become a lawyer, you want your son to become a engineer. Ó wá lẹ́nu kó lọ kàwé, ó wá kàwé kò rí ìwé yìí kà, ó tún kà tán kò rí nǹkan rẹ̀ fi ṣe, ìwọ dẹ̀ wà successful láyé. Ọmọ yìí dẹ̀ ti ń fi nǹkan tó fẹ́ jẹ́ láyé ẹ̀wọ̀n ẹ̀bọ̀ because ó kà no ọmọ rẹ̀ mi kíníkan tẹ́lẹ̀ mọ́ gbogbo àwọn kíní ìṣẹ́ ọkọ̀ tó máa ṣe most ẹ̀yin corruption leader yìí ẹ máa ní lọ́ọ̀yà nínú àwọn ọmọ yín ṣẹ́wọ̀n ṣá, ẹ máa ní agbẹjọ́rò nínú àwọn ọmọ yín nítorí pé tẹ́ bá lọ dáhùn ni wọ́n ti ẹ̀dá bẹ́ẹ̀ sí mo gbọ́ pọ́ ní pé IG sọ pé ẹ̀kọ́ withdraw gbogbo àwọn escort tó ń tẹ̀lé àwọn VIP wa ẹ withdraw wọn kí lẹ ṣe kí lẹ sá fún ta ló ń lé yín ẹ̀yin pípù yìí nígbà tó fẹ́ jẹ gọ́vnọ̀ tó fẹ́ jẹ chairman tó fẹ́ jẹ senate àdúgbò lẹ ti rìn o lu escort tó tẹ́tí wọn máa ń tẹ́ máa ká àwọn èèyàn báyìí tẹ́ bá ti wá wọlé báyìí ọlọ́pàá 200 láti máa ṣọ́ yín nìkan kí ló dé àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí àṣebíbú ẹ̀kọ́ ara fún kí ló ṣe ẹ̀yin pípù yìí náà kí ló ń lo escort fún ta ló ń ṣú ẹ máa lọ máa gbé ní estate ẹ máa lọ máa gbé tẹ́ pé kọ́tórí yín wàá kọ̀wé kí ló dé àwọn èèyàn tẹ́jọ́ ń gbé ládùúgbò tẹ́jọ́ ń ríra yín ó wá gbàgbára tán ó bọ́ sípò tán ó bọ́ sípò chairman local government tán ó bọ́ sípò kíní tán ó wá bẹ̀rẹ̀ sí fagbára ní ìwọ̀n lára ọ̀hún lè rí ẹmọ anyhow kí ló dé. When we are talking about power we have to talk about corruption as well, ìwà ìbàjẹ́, because once you handle a little power for a person, for a human being, boy scout gan like anybody tó bá ti jẹ́ àgbè fún ọba tẹ fún uniform power lẹ fún yẹn ẹ fún power pé kó lọ ṣojú yín bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa ń misuse power yẹn ọlọ́run and power tó wà lọ lò yẹn wàá máa sọ pé báwo lẹ ṣe máa gbọ́ báwo lè dùn gbọ́ sétí kí ọmọ kó máa jẹ́lì bàbá ẹ̀ kí ọmọ fi bàbá ẹ̀ sẹ́wọ̀n nítorí politics game nítorí òfin ohun àgbà kò mọmọdé lọ́ fi ní pé illiterate is not an excuse abi am I correct? Illiterate is not an excuse. à ń gbé nínú country tẹ pé àmọ́ òfin tó tú wa àmọ́ òfin tó dè wá. When you want to know about your country law o ní láti lọ study law. Why? Mo ń gbénú ìlú mi ò mọ̀ òfin tó tú mi mo mọ̀ òfin tó dè mí. Mo ní láti lọ wá èèyàn kan gẹ́gẹ́ bí òpèfọ̀ láti jà fún mi ò lè fèsì ẹbí ọlọ́gbọ́n olóye o ẹ bá mi kí game changer lẹ́ẹ̀kan sí i. Ok ààrẹ máa try láti gbé Nàìjíríà sí normal track because Nigeria is not on the right track báwo ni màá sọ ọlọ́run kò dẹ̀ kí n ṣe game changer ló ti dàrú sẹ́ẹ̀ aláwọn pípù yẹn what they call it tọ́wọ́ àánú aṣọ ọ̀kì yìí kàbá ni wọ́n and those kàbá they were the ones circulating báwo ni àyẹ̀lẹ́ lọ́ circulate power yẹn àti bẹ́ẹ̀ ló ti wọ́ wá àti bẹ́ẹ̀ ni power yẹn ti wọ́ wá ọlọ́run kò kí ń ṣe game changer ló bà Nàìjíríà jẹ́ no you can't tell me that ọlọ́run tí ẹ bá mọ ibi tí power yẹn ti bàjẹ́ láti religion cause it, civilization cause it, tribalism cause it, culture cause it, because your culture is mine. Your culture is not my own culture. Your own culture is not my own culture, and we are practicing the same religion. And tribalism too wà bẹ́ẹ̀. Power yẹn ti pọ̀ jù now, but only thing tí mo kọ́ ni pé whether you are a Muslim, Christian or herbalist, just be a good person. When you are good, you are good. Don't hide under forgiveness. Don't hide under ọlọ́gbọ́n o olóye o agbára tí à ń pè power ó máa pẹ̀ka gan ó máa fẹ̀ gan máa fà ó máa gùn gan torí máa sọ agbára ohùn máa sọ agbára ọ̀rọ̀ agbára ìlú agbára ìbálòpọ̀ agbára ìgbàgbé ìfàyàlùyà ọ̀rọ̀ sísọ agbára aṣọ wíwọ̀ ilẹ̀ títẹ̀ gbogbo ẹ̀ ló lágbára oòrùn atẹ́gùn ọlọ́run gbogbo ẹ̀ ọlọ́run ọba wa fi àwọn ọmọ èdè ènìyàn ó fi ṣe olórí lórí gbogbo wọn so ó wàá mọ̀ pé agbára tiwa wá ju tiwọn lọ báwo la ṣe wá lè lu agbára wa
ẹ̀sìn ò jẹ́ kó mọ bóyá lè lágbára ẹ̀, ìwà ìbàjẹ́ owó ẹ̀ ò jẹ́ kó mọ bóyá lágbára ẹ̀. wá wò tó bá fẹ́ understand agbára tó ní, tí wọ́n bá ti wo aburú séèyàn, aburú máa jẹ́ tiẹ̀. mò ń bọ̀, mi ò tí ì dé, ẹni tó bá ní kí n má dé mo ò ní dé bá, àtẹ́lẹsẹ̀ abẹ̀nà.